wọ́n lè tún gbé lọ kóòtù nítorí pé sùn Kùránì ṣé ìwé ilé bá bẹ́ẹ̀ nìkan lọ sùn ni ṣé ìwé ilé bá bẹ́ẹ̀ nìkan lọ sùn ni ìyá tó bínú tó náà jẹ́ mùsùlùmí bàbá ẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀dà sun ẹkún tó bá ń sin lọ́rùn ẹ wá tó gbé constitution Nàìjíríà ìwé òfin nọ́mbà kìnnìkan ìkànnì ẹ̀sìn Ìsìláàmù ẹ ti mú kúrò lẹ́sìn àlàáfíà ẹ ti sọ́dọ̀ sí wàhálà táàfà kẹ́kẹ́ tó torí kó fẹ́ máa jájá tí ń rí gbogbo mùsùlùmí fi àfà tó fẹ́ máa jájá ṣebí lu wá lù lọ́rin náà ni àfà tó torí kó fẹ́ máa jájá tó jẹ́ pé gbogbo ayé pátá ní rí fi. ẹ̀dẹ̀ ni wọ́n ń pè ẹ̀sìn Islam lẹ́sìn jàgídíjàgan ṣé wọ́n ń parọ́ mẹ́yìn kan ní báyìí. ẹ lè fi ọ̀rọ̀ ìwé ẹ lè fi dájú ẹ̀sìn ẹ lè fọ̀rọ̀ kóòtù ẹ lè fi dájú ẹ̀sìn kóòtù lè fi ń dájú ẹ̀sìn wàhálà nírú rẹ̀ sì máa ń dálẹ̀ àlàáfíà dẹ̀ ní Islam. ẹ ṣe o ẹ jẹ́ kó pọ̀ ẹ jẹ́ kó gbogbo ẹ̀ pọ̀ ẹbẹ́ mi náà wà mùsùlùmí ẹ jẹ́ nkóra mi náà pọ̀ ìkà ní gbogbo mùsùlùmí. tá a bá ti kó pẹ́ ní ọmọ ìpọ̀ kan wọ́n mọ̀ yọra rẹ̀ kó mbẹ̀ kí ló dé ìkà ẹ̀sìn Ìsìláàmù ẹ ti mú kúrò lẹ́sìn àlàáfíà ẹ ti sọ́dọ̀ sí wàhálà ọba tó ní ẹ̀sìn kọ̀dọ̀ pírísẹ́ǹtì ẹ̀ báyìí fún wa ẹ já lọ wo Kùránì orí 29 ẹjọ́ ń kálukú ẹ̀ tó bá ní ẹlọ́gbẹ́ Quran 31 verse 17 kí ló Olúwa bá wa sọ bẹ́ẹ̀ kí ló dé wọ́n lè tún gbé lọ kóòtù nítorí pé sùn Kùránì ṣé ìwé ilé bá bẹ́ẹ̀ nìkan lọ sùn ni ṣé ìwé ilé bá bẹ́ẹ̀ nìkan lọ sùn ni ìyá tó bínú tó náà jẹ́ mùsùlùmí bàbá ẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀dà sun ẹkún tó bá ń sin lọ́rùn ẹ wá tó gbé constitution Nàìjíríà ìwé òfin nọ́mbà kìnnìkan ìkànnì. Ọlátúnjí àṣewẹ́rẹ́ jayé Muyideen ó ní nílá akẹ́kọ̀ọ́ kankan ọ̀wá yá mi ní tọpọlọ rẹ̀ yá mi ń tọpọlọ rẹ̀ báńkó làákàyè rẹ̀ Kúdùsì ni wọ́n ti wọ́ mọ́sáàsì yẹn dànù bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ládàá lọ́nà rẹ̀ èèyàn ò lè wí bẹ́ẹ̀ kò kú bẹ́ẹ̀ o ẹni ọjọ́ kú rẹ̀ bá dẹ̀ tó ní kọ́ máa lọ sọ́run èèyàn ò lè wí bẹ́ẹ̀ kò kú bẹ́ẹ̀ ṣebí náà ní wàhálà ṣẹlẹ̀ ń tá a fà kẹ́kẹ́ tó torí kó fẹ́ máa jájá tí ń rí gbogbo mùsùlùmí fi àfà tó fẹ́ máa jájá ṣebí lu wá lù lọ́rin náà ni àfà tó torí kó fẹ́ máa jájá tó jẹ́ pé gbogbo ayé pátá ní rí fi ọ̀rọ̀ oníkànnì mi ń sọ Kùránì ní kọ́ lọ gbé kó wá gbọ́ ntọ́lọ́hún wí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ntọ́lọ́hún wí lẹ́ bá ń ṣe lọ́wọ́ yìí ìní wàá sọ yìí pé orí mi ò pé orí bàbá ńlá bàbá rẹ̀ yálà yàrá ò pé kò ní yọ kàyé pátá díẹ̀. Kùránì orí kọlẹ̀kẹlẹ̀lọ́gbọ̀n ẹsẹ̀ 17 kí ló Olúwa wí bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ya bunayya akimi solata wa'mur bil ma'rufi wa nahy 'anil munkari wasbir 'ala man asabaka inna zalika min azmil umur. Kùránì orí 29 ẹsẹ̀ 17. Ya bunayya Ànábì Lukumanu ló pe àwọn ọmọ rẹ̀ ó pe gbogbo àwọn ọmọ ẹ̀ Olúwa ní rí Ànábì sallallahu alaihi wasallam máa sọ fún àwọn ìjọ rẹ̀ yípe kí wọ́n rántí ìjọ tí Lukumanu náà pe ọmọ ẹ̀ o Lukumanu ní ya bunayya ó ní mo pe gbogbo ẹ̀yin ọmọ mi
akimi sọ̀láàtà ẹ máa kírun o ẹ dẹ̀ máa sọ fáwọn èèyàn kí wọ́n máa kírun akimi sọ̀láàtà ẹ máa kírun ìwọ náà lọ sí o bọ́jẹ́ kùránì Yorùbá lóní bọ́jẹ́ tàwùsá bọ́jẹ́ ti Yíbò lọ sí kọlọ́wọ́ akimi sọ̀láàtà wa'mur bil ma'rufi Lukumanu sọ fáwọn ọmọ ẹ̀pẹ́ ẹ máa kírun ẹ dẹ̀ máa pààyàn láṣẹ pé ọmọ ṣe dáadáa ẹ máa sọ fáwọn èèyàn pé kí wọ́n máa ṣe dáadáa wa'mur bil ma'rufi ó ní tẹ́ ẹ bá wá ní kí wọ́n máa ṣe dáadáa tán wá ní anil munkari ìtọ́lọ̀ ń bá ní wọn ọ̀fẹ́ ẹ sọ fún wọn pé kí wọ́n má débẹ̀ ó wá ní wàsíbírí aláàmọ́ ní àṣọ ọba ká ṣèbálù kùránì ni wàsíbírí aláàmọ́ ní àṣọ ọba ká ẹni tó bá ṣe ń tí ọ̀tẹ̀ ọlọ́run ẹni ọba bú ọ ẹni ọba rí òfin ẹni ọba yàkàyàkà rẹ ẹni ọba lálẹ́ ẹ ẹni ọba pè ọ lóko tí ì ṣe tiẹ̀ wàsíbírí aláàmọ́ ní àṣọ ọba ká ẹni tó bá fi ń tí ọ̀dà sí ọ ṣe sùúrù o. Wàsíbírí aláàmọ́ ní àṣọ ọba ká bẹ́yẹn bá ṣe ń tí ọ̀dà tó dẹ̀ mọ̀ pé tó ń ṣe ọ̀dà gbójú mbẹ́. Bẹ́yẹn bá ṣe ń tí ọ̀tọ̀ tó bá ti mọ̀ pé tó ń ṣe ọ̀tọ̀ kú lórí ẹ̀. Wàsíbírí aláàmọ́ ní àṣọ ọba ká. Ẹni tó bá ṣe ń tí ọ̀dà fún ọ tó dẹ̀ ti rí àwọn èèyàn tí wọ́n sọ pé ẹ má bínú Olúwa ní ẹkú ńbẹ ẹnì sàlíkà mìíní àsìmìlì umuri àwọn tí wọ́n bá lè mójú kúrò níbi àìdá ọmọlàkejì wọn àwọn tí wọ́n bá lè mójú kúrò níbi àìdá ọmọlàkejì wọn ẹnì sàlíkà mìíní àsìmìlì umuri àwọn wòlíì Ọlọ́run ẹni tó bá lè ní àforíjì fọmọlàkejì ẹni Kùránì pẹ̀lú wòlíì ta lẹni tó mọ́nú gbogbo wa ẹni tí ò dáná lókè tí ò dáná sálẹ̀ ẹni tí ò fi abẹ́ ṣe sìnà tí ò fojú ṣe sìnà ẹni tí ò fojú ṣe sìnà tí ò fabẹ́ ṣe sìnà tí ò fẹnu ṣe sìnà. wọ́n wá ní wọ́n tún gbé ta lọ lọ́hùn wọ́n gbé ipò sùn Kùránì etí ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń kálukú ló wọ̀n dá sí mọ́ torí pé ìtọ́tọ́ àfetígbọ́ ìtọ́tọ́ àfojúrí sẹ́yìn lè torí èèyàn kan kọ́ sí àìmọye èèyàn ni sáàmù pé a máa torí ẹ̀dá tá a sí Ọlọ́run tọ́lọ́run kọ́ sọ pé ìrìn tó bá ń mi ìrìn tó bẹ́ yẹn ẹni nìyẹn o. Kùránì orí kọkànlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún lọ́ọ̀kakọ́ lọ́wọ́ náà kó tó bú mi. Sáà ní ìwé mi sáà ní constitution mi táǹtẹ̀lé nínú Islam tó ju àlùkùránì lọ ni. Religion tó bayé jẹ́ àtọwáfẹ́ kìbọnú ẹ̀sìn. Ní Gaza ní ìsìn ogun tí wọ́n jà ń bẹ̀ Masjidul Qudus mọ́sáàsì àkọ́kọ́ tí Kùránì gẹ́ àpúrúfù ẹ̀ wọ́n ti wó ó ti wó sọ yẹ ká máa fẹnu pogún ká máa fẹnu pé wàhálà ni ẹ̀sìn wo lẹ̀sìn tá à ń ṣe tá a bá ti gbà láfíà láàyè ẹ̀sìn wo ní ẹ̀sìn tá à ń ṣe tá a bá ti gbà láfíà láàyè kì í ṣẹ̀sìn tá a lẹni tó wà clean. Kò sí ẹni tí ẹnu ò lè gbé. Kò sí ẹni tẹ́nu ò lè gbé. Kò sí ẹni tí ò lè ṣe mistake. Kò sẹ́ni tó jẹ́ pé gbogbo nǹkan lọ́mọ yìí kò dáa. Èyí tẹ̀ ń ṣe lọ́wọ́ ní Ìsìlámù yìí ẹ̀ ń ba Ìsìlámù jẹ́ o wàláì tàláì súnmọ́ bí láìlẹ́dí láìláìláwà ìka gidi ni mi sọ́rí láti wí.